ikú làǹpamádà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Láyé àwùjọ ní gbogbo nìkan kọ fújì ò pẹ̀lú rárá kò sẹ́ni tó mọ̀ fújì. Láyé àtijọ́ ilé sọ mí ilé lòdì ní Uda tẹ̀sán ní eré ìbílẹ̀ ṣáàbì. Láyé àwùjọ ní gbogbo nìkan kọ fújì ò pẹ̀lú rárá kò sẹ́ni tó mọ̀ fújì. Láyé àtijọ́ ilé sọ mí gbogbo nìkan kọ fújì ò pẹ̀lú rárá kò sẹ́ni tó mọ̀ fújì. Aliaji Síkírù Àyìndé tábàbà rí sámi ló sọ wéré ní fújì kí gbogbo ayé gbọ́. Òun làwọn ló má tẹ náà rò débi kan fi dàbí ọgbọ́n. Ó darí ekúté ní bọ́ọ̀lù àbísí káàkan lè máa lórí lọ káàkan lè máa lórí bọ́. Àwọn táyọ̀dé dàbọ̀ jẹ́ ẹ̀kọ́ mi ò ní nínú. Ìkókò ti ká ẹrù àròjìṣe ẹni gbà kan ọ̀kan. Òun láwọ̀ ló náà rò débi kan fi dàbí ọgbọ́n. Èkúté tọ́jọ́ ní ekúté ní bọ́ọ̀lù àbísí káàkan lè máa lórí bọ́ káàkan lè máa lórí bọ́. Àdúgbò onínú mi ìlú sí ó yẹ bá mi ìlú sí. Nígbà mẹ́sàn-án lè kó jẹ yìí ó yẹ bá mi ìlú sí. Ọlọ́run ò ní kí ẹ sí ilẹ̀ o. Ìmọ̀ alùlàbọ̀ náà ó dìlù. Àyọ̀pọ̀ àgbàdo èkìláwó ìlà ìdúgbò rẹ̀ oyè ìdílé ìdílé owó ìdílé ọ̀nà alágbègbè lọ́kọ̀lọ́kọ̀ àgbẹ̀yìn àròdé nígbàdẹ́rẹ́bà ó lọ lọ́dọ̀ àyàlọ́ ó lọ lọ́dọ̀ àyàlọ́ ìdílé owó ẹgbẹ́ mi má pè kí ọ̀nà kàkà. Ọpẹ́ máníjà.
Why do you say
lò ó. Bàbá Sẹ́rí yìí, wọ́n bí àrẹ ìwé òyìnbó. UK, ìjẹ́ òní ṣe wọ̀nyí. Australia, ìyẹ́ òní ṣe wọ̀nyí. Amẹ́ríkà, ìyẹ́ òní ṣe wọ̀nyí. Oníṣẹ́ ìgbà àwọn oníṣẹ́ ìgbésọ̀ bí owó. Bẹ́ẹ̀ ni kò ní ṣe wọ́n ti bí gan. Lágbára ṣe àsìkò tó máa ń wọ́n tálà tó ti bí. Bẹ́ẹ̀ ni ṣe wọ́n rí o. Ilé bá mi bọ̀ fún ìwé. Wọ́n gbé olè tó bí lò ó padà. Ìgbésẹ̀ lélẹ̀. Ìbílẹ̀ lẹ́yìn ẹ̀ ó ti wà látàyè báyìí o. Òun ìjọba wà. Bàdà tó gbọdọ̀ bọ̀. Wọ́n ní iṣẹ́ gidi gan-an la ṣe. Wọ́n ti ṣiṣẹ́ gidi. Ṣáwá pọ̀ jẹ́ gbádùn jáde gbádùn. Iṣẹ́ takuntakun la ṣe èbúté tó ní ìdòdó láyé wọn bá. Ṣáwá ṣẹ̀rẹ̀ kiri. Ṣáwá ṣẹ̀rẹ̀ kiri. Gbogbo dáró sọ fún yín lọ́wọ́. Wọ́n ní àtìgòkè gbogbooro. Olúwa ló gbé ga. Àtìgòkè gbogbooro. Olúwa ló gbé ga. Kọ́lá Olúwa òdìrẹ́lẹ̀. Àtìgòkè gbogbooro. Olúwa ló gbé ga. Báwa bá fẹ̀rẹ̀ ní pèsè. Ẹ̀ka wọ́n ti gbẹ́. Àwọn ìlú Káṣá máa dúpẹ́ ló tán. Káṣá máa dúpẹ́ ló tán. Rosiki. Akẹ́sàn balẹ̀ ọjà o. Iṣẹ́ gidi kan la ṣe. Onílé lè fún jẹ yìí. Nígbà tá a bẹ̀rẹ̀ ní 1993, aláwọ̀ Rosiki. Èèyàn ìjàdù ṣẹ̀jẹ̀ náà ni ẹ̀jẹ̀ ní àgbébòye. Aláwọ̀ Rosiki. Èèyàn ìjẹ̀kú ṣẹ̀kẹ̀. Ẹ̀jẹ̀ ní àgbébòye ìdúkò nígbà ayẹ. Ṣẹ́rẹ́ ní èkújẹ yìí, àwọn ọdún máa tẹ̀. Bẹ́ẹ̀ni ṣe bá. Nígbà tá a bẹ̀rẹ̀ ní 1993, orí ẹ̀kan ọlọ́ọ̀dún ni. Aláwọ̀ Rosiki. Ẹ̀kan náà máa ń kọ́. Orí ẹ̀kan lọ́dún ni tábàṣọ ọdún orò. Ṣùgbọ́n nígbà tó di 1998. Ìgbà tó di 1998. Tí mo wò síbí, tí mo wò sọ́dún, tí mo wò sọ́sì ìbọ̀dé wù lára àwọn ọdún bá lókun. Mo ní kò ní ṣe. A gbọ́dọ̀ máa ṣeré yìí nígbà gbogbo. Ìyẹn ló mú mi àwọn olúmọ̀tẹ́ sọ́nù.
irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching.